عليك يا أكرم خلق الله. آمين. وانا أبا تسليم. ولا البا تسليم. ولا يسمى سعيد يوسفا. ولا يسمى سعيد يوسفا. ọba orin mandator. ọba orin. Ọlọ́run jọ dáa fún yín. Olúwo jọ dáa fún yín. ẹ bá rí ẹ jíṣẹ́. bẹ́ẹ̀ bá rí ẹ jíṣẹ́ wà lùfà wa. ẹni èmi ń sọ. ẹni Mọ̀lánà Asadu Wáyé sí náà ń sọ. bọ́lọ́run lè jí ayé òṣùpá bàjẹ́. ike Olúwo ní já yóò ṣùpá bàjẹ́. ọkùnrin gan Ọlọ́run ti jìyà kọjá kí ayọ̀ wọn má dalẹ̀. ẹlẹ́mi sọ pé ń gba hàn bàbá alágége bàbá mi. bàbá mi Mudir. bàbá Mudir Mekaz. ẹni wọn ní ẹ sọ fún wípé kò ní wálẹ̀ láyéláyé. wọ́n ní jíṣẹ́ fún bẹ́ẹ̀ pé kò ní wálẹ̀ láyéláyé. ẹni ò ní wálẹ̀ láyéláyé. kò ní wálẹ̀ láyéláyé. bẹ́ẹ̀ ni Ají Màláíkà náà ò ní wálẹ̀. bẹ́ẹ̀ ni Ají Màláíkà náà ò ní wálẹ̀. bẹ́ẹ̀ ni Wasiu Alabi Pasuma. bẹ́ẹ̀ ni Wasiu Alabi Pasuma. Ají Wasiu Alabi Pasuma ni àmì ọmọ ni. àmì ni. Wasiu Alabi Pasuma àbàmì ọmọ ni. ìṣẹ̀dá Wasiu Alabi Pasuma ìṣẹ̀dá yẹn látọ̀dọ̀ Ọlọ́run Olúwa nìkan lọ́mọ bó ti ṣe ó sì ṣẹ̀dá ẹ̀ bẹ́ẹ̀. lẹ́nu lọ́lọ́ yìí ń jó níyìn mo rí kíní kan wò wọ́n interview bàbá kan òun bá ń pé òun lòun bí Paso bàbá tí ò wí nǹkan kan láti ọdún yìí tẹ́lẹ̀ ọba ní òun lòun bí èyí ṣe bó lẹ́yìn ó ní òun lòun kọ́kọ́ fún ìyá tó bí Wasiu Alabi Ají Wasiu Alabi Pasuma òun kọ́ bí màkà fún un nígbà ọ̀ya lọ́ba tún di wípé àwọn tó ń fẹ́ ọba ní ọ̀sàròjọ gbogbo ẹ̀jọ̀ mọ́ á wo kí ló fà á nǹkan méjì mo rí ń bẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé bí èèyàn bá ga gbogbo ohun tí ilé ẹni ọba ga kí òun ní lé Ají Wasiu Alabi Pasuma o kó Ají Barrister ń gbà tẹ́ ń bẹ láyé ẹnìkan náà wá tó lóun lòun bí ìyá kan wá ó lóun lòun bí ní bàbá Barrister bá ní òun máa ṣubú wọn látọ́jẹ́ ya àwọn òdèrè òun sì jọ ya àwọn ibo ni wọ́n á ti wá bàbá tí ń rí pòun lòun ní Ají Wasiu Alabi Pasuma àwọn tí wọ́n interview bàbá àwọn yìí ní ọ̀lẹ́kọ̀ọ́ dáadáa wọn ò sí nílà káyì èèyàn kì í interview àgbàlagbà tó bá ti lé ní 100 ọdún mọ́ wọ́n bá ti lé 100 ọdún gbogbo làákàyè ti lọ kò sí kankan mọ́ kò sí gbádùn kò sí múdùmúdùn kankan mọ́ pẹ̀lú tó bá ti lé 100 ọdún àyè interview rẹ̀ bọ́bá interview rẹ̀ gbogbo ntí ọ̀sẹ̀lẹ̀ ni wọ́n máa wí kọ́dà ó lè sọ ọkọ lóhùn lòún pawó lọ́wọ́ ẹ má mú kóhùn kọ́ ọ má mú kóhùn lọ́pàá òun kọ́ àti dá a padà ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé fíwù tèmi lákọ̀ọ́kọ́ nu wípé bóyá àgbàlagbà tó ti dé tó nígbà tí bàbá ń bẹ lábára pákó wí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì fíwù mi ni wípé ẹlòmíì dàgbà tán tí ó awo gbogbo ohun tó bí lọ́mọ àwọn rí wípé kọ̀sọ́ máa kan tó lè sìn ó sì rí Ají Wasiu Àyìndé Ají Wasiu Alabi Pasuma ó rí i pé ó sìn ìyá rẹ̀ ó sì rí bí òkú ìyá rẹ̀ ti rí irú ẹni ó sìn ìyá rẹ̀ tó rí báyìí kó sìn èmi náà kí tèmi náà rí bẹ́ẹ̀ imú ẹlòmíì kílèmù pé òun lòun ni ọmọ pé wọn àtìyá tí ó bí Ají Wasiu Alabi pé ẹjọ wàrí gbogbo ìhun ti ṣẹlẹ̀ láyé tó ń ṣẹlẹ̀ ń sìn náà ìjọ aláyé ti dáyé ní ti ń ṣẹlẹ̀ àmì ìwọ̀n òtún máa ká kílèmù wípé àwa la ní ọmọ kan á tún wá láà lọ́mọ òun wájọ́ jẹ́ èyí tó lógo gbogbo ayé èyí wọn ọ̀wá bẹ ni ó lógo jẹ́ nígbà ọmọ mi kan wípé ọ̀rọ̀ yìí ṣe kò ní mu ni Wasiu Alabi náà ò ní banújẹ́ òun náà mà wípé ayé tóun wá Ọlọ́run fi ayé òun èsè wá sí fáwọn èèyàn ni wá sí wo ló ṣe fún wa ni wípé ìyá tó bí Ají Wasiu Alabi Pasuma ìyá òun nìkan sangiliti fúnra rẹ̀ òun lọ́tọ̀ ọ̀wọ́n kí obìnrin ó dá ọmọ tọ́ fún rẹ̀ kó sì rí báyìí ìyá òun nìkan lọ́wọ́ dá a tọ́ fúnra rẹ̀ ọmọ yẹn wá di èèyàn wá dògo gbogbo àǹgbáláyé ibà kọ́ni nǹkan jò ní ìgbé Àlàbí ọjọ́ òun rèé wọ́n máa kọ́ni kọ́. Àlàbí ọjọ́ yẹn rèé o wọ́n sùn máa. Kọ́lá tí wọ́n dúró kéèké ni kò lè bá wọn dé ní ọwọ́ ló padà. Ọmọ tó ń sọ̀rọ̀ pé ọmọ wa ni. Orin ẹyọ kan ó túmọ̀ pé òun náà ń gbọ́ fífìfì irú tí ọ̀sẹ̀lẹ̀ yìí ó sì ti ro gbogbo wàhálà tí ìyá tó bí selérí rẹ̀ kó tó débi ó dé ni àti débi tí Wasiu Alabi Pasuma déhùn ọlágbára ọjà kí ọjà sí pé ọ̀rọ̀ ẹnu kan ní ọ̀wá
járó ẹni bẹ́ẹ̀ bọ́ ọlọ́run ò ní jọ́ jábọ̀ o ọlọ́run ò ní jọ́ jábọ̀ o ọlọ́run ò ní jọ́ jábọ̀ o gbogbo àwọn olórin fújì wa gbogbo àwọn olórin fújì wa àwọn agbádùn wọn púpọ̀ a máa ń gbádùn wọn púpọ̀ láti rí bàbá Kollington láti rí bàbá Kollington Ajiwasu Ayinde Ajiwasu Ayinde Masha òun ni ọ̀gá gbogbo wọn báyìí òun lọ̀gá gbogbo wọn báyìí gbogbo wọn yóò sọ wọlé fún gbogbo wọn náà dẹ̀ juwọ́ ọlọ́mọdé ó bàjẹ́ fún wa olùwàmọ́jọ́ ó bàjẹ́ fún wa Wasiu Alabi Pasuma Haji Saheed Òṣùpá ọlọ́mọdé ó bàjẹ́ fún gbogbo wọn Haji Malaika Muritonda tọpẹnọtìkà táyé kọrẹnsì wọn pọ̀ bẹ́ẹ̀ àwa máa gbọ́ fújì ló jẹ́ àmọ́ gbogbo wọn èmi máa gbọ́ dáadáa mo láìkí orin fújì gan-an gbogbo wọn lọ́lọ́run oníjọ́ bàjẹ́ fún ẹ̀yin náà tẹ́ ń já àfa wọn ẹ máa tọ́ wọn sọ́nà dáadáa ibi wọn bá kù sí ẹ máa sọ fún wa ibi tó bá kù sí ẹ pè wọn ṣàkíyèsí ẹ sọ tọ́lọ́ lọ́wọ́ béèrè lọ́wọ́ yín o Olúwa béèrè lọ́wọ́ yín walanasi alanna alladhina ursila ilayhim walanasi alanna al-mursalin wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.